sórí ètò yìí lónìí. Mo kí ẹ̀yin bàbá mi, mo sì kí ẹ̀yin ìyá mi, nílé ní oko, lẹ́yìn odi ni, níbikíbi tí ọwọ́jà atẹ́gùn ètò yìí bá fẹ́ dé. Orúkọ mi ni Dr. Hafiz Abọ́ládé, tí ó gbayé mọ̀ sí ọmọ bàbá Arámidé. Ṣé a ti wá nǹkan fìdílé? Ṣé a ti fìdílé nǹkan? Gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé lórí ètò yìí mo máa ń sọ̀rọ̀ nípa bí a ṣe lè lo ewé àti egbò fún ìtọ́jú ara wa. Ṣé tí a bá ti ń tọ́jú ara wa, ẹ ká máa tọ́jú ẹ̀mí wa, ká sì máa tọ́jú nǹkan tí a fi ń jí ọmọkùnrin. Pàápàá jùlọ, ẹ jẹ́ ká máa dáàbò, ká máa wá ààbò Ọlọ́run tó dájú lórí wa. Nítorí pé àwọn kan wà tí wọ́n fojú jọ ọ̀rẹ́, tó sì jẹ́ pé ọ̀tá ayé àtọ̀run ni wọ́n. Àwọn kan wà tá rò pọ́tá wa ni, tó sì jẹ́ pé ọ̀rẹ́ wa ni wọ́n ń ṣe, àmọ́ wọ́n farahàn gẹ́gẹ́ bí ọ̀rẹ́. Báwo la sì wá mọ ẹni nínú ẹni, tí a sì mọ èèyàn nínú èèyàn? Mo kí n pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́, níbikíbi tí ẹ bá ti ń wò mí lónìí káàkiri àgbáyé. Ojú yín ò ní fọ́ o, etí yín ò ní di, ìbànújẹ́ ó kéré ó tóbi kò ní wọlé báyìí ní àtín. Gbòrògbòdò ayé wà nílùú fún gbogbo wa jó. Ṣé a ti wá nǹkan fìdílé? Ṣé a ti fìdílé nǹkan? Lénìí, a tún jọ gbádùn ara wa bí àwọn bàbá wa ṣe ń gbádùn ẹ̀kọ́ gbóná. Ṣé eléyìí oní bá ṣe ń dáàbò bóra wa níbi ọ̀tá? Ṣé rí tí ẹ bá mọ ọrún sùn dáadáa, àwọn ọ̀tá ò ráyè gbámú. Kì í ṣe pé ká máa sùn o, àmọ́ má jẹ́ ká sùn taratara. Sísùn taratara tí mò ń sọ ni pé ẹ ká máa gbìyànjú àti máa lo nǹkan táwọn bàbá wa ń lò. Lọ́pọ̀lọpọ̀ ẹlòmíì wọ́n ò bìlíìfù nínú nǹkan dúdú, bẹ́ẹ̀ sì ni dúdú ni wá. Ẹ jẹ́ ká pọ́n àwọn àṣà tiwa náà lé, ká fi àṣà aláṣà sílẹ̀. Ẹ̀sìn ti wọ ẹlòmíì lára débi pé kò gbàgbọ́ nínú nǹkan dúdú mọ́. Wọ́n ti fi ẹ̀sìn méjèèjì, wọ́n ti fi brainwash ọpọlọ ẹlòmíì. Bẹ́ẹ̀ sì ni àwọn tó ń ṣe wáàsí fún yín, àwọn ẹlẹ́sìn méjèèjì tó ń ṣe wáàsí, àwọn náà lo nǹkan tó ní kẹ́ má lò. Irọ́ ni wọ́n pa o. Ẹ̀rọ bá Sólómọ́nì, wọ́n ní ìwọ tó bá fi ra rẹ̀ lẹ̀, ikú pa ẹ́. Mẹ́lẹ̀ ká fi ra wálẹ̀ o, àbí kúkú òjijì. Ẹ̀rí tó ṣẹlẹ̀ lọ́jọ́ mẹ́ta yìí ní ogun tó ń ṣẹlẹ̀ lọ́wọ́ báyìí ní Israeli àti Palestine. Kí ló dé tí àwọn ọmọ Israeli tí wọ́n gbé Báíbù lọ́wọ́, kálí Báíbù làwọn ò fi jagun? Kí ló dé táwọn Palestine táwọn náà gbé Quran dání, kálí Quran yẹn làwọn fi jagun? Wọ́n ń gbé ìbọn, wọ́n ń gbé wọ́n parọ́ fún wa. Irọ́ ni wọ́n pa fún wa o. Àwọn ará Palestine Quran yẹn kan gbé dání kí wọ́n fi jagun. Àwọn lẹ́yìn Israel náà, àwọn lẹ́yìn Israel Báíbù yẹn kan gbé lọ́wọ́ kí wọ́n fi jagun. Ẹgbẹ́ tó dáa ní tútù wọ́n gbé lọ́wọ́, Ọlọ́run ní dà wá láàmú. Láti lọ wá èsúrú pupa, wọn lẹ́lẹ̀ ń wòye èsúrú pupa, báyìí wá èsúrú pupa, ẹ̀wà. Ẹ̀rí pé èsúrú pupa ni mo mú lọ́wọ́ ẹ̀, ẹ̀rí pé inú ẹ̀ ó pọ́n, èsúrú pupa ò nìyẹn. Ẹ bá mi wá èsúrú pupa. Ẹ lè gé kéékèèké tó mọ́ sòrò jó.
ẹ jẹ́ ká sá kó gbẹ ká wá jó mọ́ odidi atare kan. Tá bá ti wá jó mọ́ odidi atare kan, tá bá ti lọ̀ tó ti kúnná dáadáa, láti lọ̀ tó ti kúnná, gbogbo èèyàn ló lè lò ó. Gbogbo ẹni tó bá fẹ́ràn ló lè lo eléyìí. A wá mú àdá, á fi àdá tẹ́lẹ̀ báyìí, á gbé àdá sílẹ̀ lẹ̀. A wá dúró lórí àdá, ẹsẹ̀ wa méjèèjì yóò wà lórí àdá yìí. A wá gbé inú ike tá a rọ ẹbu yẹn sí, á dúró lórí àdá, a wá da ẹbu yẹn, á dà sí ọwọ́. Bá ti wá dà sọ́wọ́, orí àdá la máa wà o. A wá da ẹbu yẹn sẹ́nu, á mú omi sí i. Bá ti wá mú omi sí tán, báwo la ṣe máa wá ṣe é? Orí àdá la dúró sí i, àti dúró lórí àdá báyìí sí méjì lórí àdá. A wá fa àdá yẹn yọ ní abẹ́ ẹsẹ̀ wa. A máa sá òfurufú ní àdá, a máa pòyì, a máa pòyì, a máa pòyì. Bá ti máa sá òfurufú ní àdá nìyẹn, a máa pòyì. Bàbá, kò jù báyìí náà lọ. Ẹ ká pòyì bẹ́ẹ̀ ní ẹ̀mẹ́ta, ẹ ká pòyì bẹ́ẹ̀ ní ẹ̀mẹ́ta. Tá bá ti wá lo iṣẹ́ yìí, ó ṣeé ṣe ká máa lálàá pé a mú àdá lọ́wọ́, à ń ṣá èèyàn ní àdá. Ó ṣeé ṣe ká máa lálàá pé a gbé ìbọn dání, bí à ń jagun, à ń yìnbọn fún àwọn ọ̀tá. Iṣẹ́ tíṣẹ́ ìmọ̀ ń ṣe nìyẹn. Gbogbo ọ̀tá tí ò fẹ́ ká rí bí ká débi tá à ń lọ, a máa pa wọ́n ní kànáfọ̀sùn ni. Lójú oorun ni. Bá ṣe ń ṣe lójú oorun náà ni ó sì máa ṣẹlẹ̀ lójú ayé. Bí ó ṣe jẹ́ nìyẹn. Ẹ bá mi láti bá mi subscribe sórí ìkànnì yìí, bá mi share program yìí, ẹ bá mi like, kí ẹ comment. Ọlọ́run ní dà wá láàmú. Ire o, ó dìgbà kan náà.